بياني ثم أتى بالقرآن وعلي وإخواني وصابه للإحسان وتابعين القرآن وكل من بالبيان يا صاحب للبيان أنت فصيح اللسان ثم سليم الجنان من بين لا إله إلا الله 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 الله لا إله إلا 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 الله الله لا إله إلا الله لا إله إلا الله الله لا إله إلا الله لا إله إلا الله الله لا إله إلا الله لا إله إلا الله بسم الله الإلهي بسم الله الرحمن الرحيم إلى قريش إلههم مهلة الإسلام والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. bọ́bá fẹ́ kiri rere ó kalẹ̀ kó kalẹ̀ dákun sí àmì mẹ́ta mẹ́ta kó ga ju tẹni tí ń bẹ̀lẹ́ bẹ̀rẹ̀ lọ. àmín 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 ya Allah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين آمين. اللهم يا داعي المدعوات آمين. وبارئ المسموكات آمين. وجبار القلوب على فترتها آمين. سكيئة وسئية آمين. اجعل سرائم صلواتك آمين. ونوامي بركاتك آمين. ورحمة تؤننك على محمد صلى الله عليه وسلم عبدك ونبيك ورسولك الفاتح لما أغلق الفاتح لما أغلق آمين. الفاتح لما أغلق آمين. والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم آمين. وعلى آله حق قدره ومقداره العظيم آمين. صلاة محسنة على سيد المحسنين آمين. آمين. ọlọ́run kágbárí ìdáhùnmá pẹ̀lú dáàsàyàtì. ọlọ́run kágbárí ìdáhùnmá pẹ̀lú dáàsàyàtì. pẹ̀lú Ṣẹ́yìkù Sùlẹ̀mánà ilé ìyá ẹ̀yìn odi. pẹ̀lú Ṣẹ́yìkù Sùlẹ̀mánà ilé ìyá ẹ̀yìn odi. gbogbo kú mùsùlùmí ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. gbogbo kú mùsùlùmí ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. ọlọ́run kágbárí ìdáhùnmá pẹ̀lú dáàsàyàtì. pẹ̀lú Ṣẹ́yìkù Sùlẹ̀mánà ilé ìyá ẹ̀yìn odi. gbogbo kú mùsùlùmí ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. Ṣéhù Álímì ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. bàbá bí gọ́rẹ̀. ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. Ṣéhù Tákùtì. ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. Orin Karatu. ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. Ṣéhù Bàdéńdè. ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. Ṣéhù Rúfógó. ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. Bàbá Alábìlú. ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. Bàbá Nsàfúrà. ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. Bàbá Nágèrì. ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn. Bàbá Níbání. ọlọ́run kẹwọn gbàgbọ́ wọn.
ọlọ́run kẹwọn bàbá wọn. ṣùgbọ́n aláya ọlọ́run kẹwọn bàbá wọn. àbá ní kọ̀rọ̀ ọlọ́run kẹwọn bàbá wọn. ṣéwù Bàtúrè ọlọ́run kẹwọn bàbá wọn. Bàtúrè ọlọ́run kẹwọn bàbá wọn. Alẹ́ àmàwí ọlọ́run kẹwọn bàbá wọn. Alẹ́ àṣẹráfì ọlọ́run kẹwọn bàbá wọn. Àmírùl Jayshi ọlọ́run kẹwọn bàbá wọn. Ṣéwù Latif Kábàrà ọlọ́run kẹwọn bàbá wọn. Usmanu Ẹlẹ́yìnlá ọlọ́run kẹwọn bàbá wọn. Mahabubu ti gbogbo fún ọlọ́run kẹwọn bàbá wọn. Abdulfata Sheikhu Yasin ọlọ́run kẹwọn bàbá wọn. Sheikhu Sasani ọmọ Sambo ọlọ́run kẹwọn bàbá wọn. Ọlọ́run kẹwọn bàbá wọn. Ọlọ́run kẹgbàrí gíga ọmọ pẹ̀lú ìdá sàlátì pẹ̀lú Sheikhu Sulaimana ilé ìyá ẹ̀yìn òdì gbogbo òkú mùsùlùmí ọlọ́run kẹwọn gbàbọ̀ wọn. Bàbá wa àgbà Nurul Hakimi ọlọ́run kẹwọn gbàbọ̀ wọn. Nurul Hakimi ọlọ́run kẹwọn gbàbọ̀ wọn. Nurul Ilmi ọlọ́run kẹwọn gbàbọ̀ wọn. Nurul Marifa ọlọ́run kẹwọn gbàbọ̀ wọn. Mùsùlùmí ọlọ́run kẹwọn gbàbọ̀ wọn. Ọlọ́run kẹgbà ìgídà ọmọ pẹ̀lú ìdá sàlátì pẹ̀lú Sheikhu Sulaimana ilé ìyá ẹ̀yìn òdì gbogbo òkú mùsùlùmí ọlọ́run kẹwọn gbàbọ̀ wọn. Wọ́n ní bá a ti pọ̀ tó yìí. Bá a ti pọ̀ tó yìí náà. Gbólóhùn kọ̀sọ́ba kankan àfọlọ́hùn. Gbólóhùn kọ̀sọ́ba kankan àfọlùwọ̀ náà. Èyí tí bàbá wa gbà Nurul Hakim tí wọ́n ti nu gbogbo ayé. Èyí tí bàbá wa gbà Nurul Hakim tí wọ́n fi nu gbogbo tí ń jẹ́ ayé. Mo rò pé wọ́n fi nu wọ́n náà. Wọ́n fi nu wọ́n náà. Ṣé bá ń bẹ lára rẹ lóòótọ́? Kàní bá ń bẹ lára rẹ lóòótọ́. Wọ́n fi ọ lórúkọ Ọlọ́run. Bàbá fi ọ lórúkọ Ọlọ́run. Ohun òkè ní kọ́ba mi ju wípé la ilaha illallah. Ẹ dúró báyìí, ẹ má wọlé èmi mo ní ká fọ́ àtọ̀ ń ṣe lè kú ọ̀nbẹ sọ yẹn ó dúró báyìí. Nítorí owó ìpèsè yẹ kó wọ́n wí. Nítorí owó ìpèsè yẹ kó wọ́n wí. Ọkàn ẹlòmíì tó ń sọ fún pé wọ́n fẹ́ fi wá ṣiṣẹ́. Ọkàn ẹlòmíì tó ń sọ fún yín pé orí bí wọ́n ti ń gbé wa láfàlì. Ibi tí wọ́n ń fa ọlọ́run ọ̀sán àbẹ̀ lọ náà. Ibi eré tí wọ́n ń fọ ọlọ́run náà ọwọ́ ń jáwọ́ ọ̀sán ń jáwọ́ yìí náà ni. Bóyá ọ̀kan tó wù ú tẹ́rìíre rẹ tí wọ́n fi stamp rẹ lónìí ni. Bóyá ọ̀kan tó wù ú tẹ́rìíre rẹ tí wọ́n fi jà lọ́tẹ̀ lónìí rẹ̀. Sọ pé la ilaha illallah. La ilaha illallah. Odi méjì. Odi méjì tá a wí. Ọkàn yọ ọ̀kan tí mo fẹ́ kó wí kún. Ó kọ́ ọ̀kan tí bàbá fẹ́ ká wí kún. O ti ń wí pẹ́ lóòótọ́. Ó ti ń wí pẹ́ lóòótọ́. Àmọ́ kò tí ì gbé ádàdí iye tó yẹ kó o ṣe ní tọ́ ń pé òbí tẹ̀ ọ́ lọ́wọ́. Kètí ìgbéyìí òǹkà tó yẹ kó o ṣe ní tó ń fẹ́ ní òtí ìfijọ́ tẹ̀ ọ́ lọ́wọ́. Àyè àṣẹ ni mo ti wá ní owó ẹyọkan yìí. Àyè àṣẹ ni bàbá ti ní owó ẹyọkan tó kù yìí. Kí wọ́n fẹ̀ kan bọ́ ọmọ ẹyọkan yìí fún kó pé ádàdí rẹ tó ń béèrè kí wọ́n fi lé ọ lọ́wọ́. Wọ́n fẹ̀ kan bọ́ ọmọ ẹyọkan yìí kún kó pé òǹkà rẹ gbogbo tó ń wá kó sì fi lé ọ lọ́wọ́. Sọ pé la ilaha illallah. La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammadur Rasulullah. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Lẹ́yìn tí a kí Ọlọ́run tá a tọrọ ìkẹ́ àtìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìjókòó yìí ó kún gan lẹ́yìn tó ṣe pé téèyàn bá
bá ní òun fẹ́ máa dápọ̀ àwọn èèyàn pé mo kí lágbájá èèyàn ní ṣe kankan mọ́. Ètí ìbáwí ni pé ó fi jókòó bàbá wa Àlífà. Ó fi kí gbogbo tí ń jẹ́ bàbá wa Nurul Hakim nílé lóko lẹ́yìn odi. Ó kí àwọn tìlọrin, ó kí àwọn tìbàdàn, ó kí àwọn tìsẹ́yìn, ó kí àwọn tòṣogbo, ó kí àwọn ti London, ó kí àwọn ti Amẹ́ríkà, ó kí àwọn tèkó, ó kí àwọn tìbàdàn, ó kí àwọn tàbújá, ó kí tilẹ̀ Haúsá, ó kí tilẹ̀ Yorùbá, ó kí tilẹ̀ Ìgbò, ó kí tilẹ̀ Tápà, kódà mo kí tilẹ̀ Ìgbìrà. Gbogbo ibi tí Nurul Hakim pín sí tí wọn náà mọ̀ pé mo jẹ́ kànú wọn. Ó kí gbogbo wa pé salamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuhu. Mo wá kí bàbá wa Khalifa. Adamallahu hayatahu. Lọ́dà fẹ́ tó bá wí bẹ́ẹ̀ dáadáa. Adamallahu hayatahu. Orí Ajabde Salami. Wọ́n ní Kamuwalidin tasijudu dunya lahu wa walidin fi idadil muhmalin wa walidin fi idadil muhmalin. Kamuwalidin tasijudu dunya lahu. Tọ́ba ṣe pé gbogbo ẹni tó wá bí lónìí àárín kankan wí ọjà pé àkànṣe Ọlọ́run ṣeun lára bàbá wa nípa ó tó. Kamuwalidin tasijudu dunya lahu. Ẹnu ìgbà tí wọ́n bí wa yìí àwa náà rí díẹ̀ ìta àwa rí agbọ́ ìta àgọ́ àká. Kamuwalidin tasijudu dunya lahu. Kì í ṣe gbogbo ẹni tó ní ìgbà lò tí bàbá wa Nurul Hakim ti lò làwọn ọmọ rẹ̀ rí lò lẹ́yìn rẹ̀. Kamuwalidin àwọn èèyàn gbìyànjú gan ṣùgbọ́n gbà tí wọ́n lọ tán a padà discover pé wọ́n ti lo tó ọmọ wọn mọ́ tiwọn. Kamuwalidin tasijudu dunya lahu. Wa walidin fi idadil muhmalin. Wa walidin fi idadil muhmalin. Ọba ṣe pé kì í ṣe àṣẹ Ọlọ́run ni tí kì í sì ṣe agbára Ọlọ́run iye kàrámọ̀ tí bàbá Nurul Hakim dánwò ọ̀yẹ́ kó kú kankan mọ́. Bó ti rí ni mo sọ fún ọ. Iye táwọn yẹn dánwò ní kàrámọ̀ tí kì í bá ṣe pé agbára Ọlọ́run àti àṣẹ rẹ̀ ọ̀yẹ́ kó kú kankan mọ́ ká ní bàbá ti lò tán. Kamuwalidin. Kamuwalidin tasijudu dunya lahu. Wa walidin fi idadil muhmalin. Wa walidin fi idadil muhmalin. Arákùnrin tó jábọ́ láti rí ilé bíríkìlà tó jábọ́ tó kú tí bàbá Nurul Hakim ní kò kú tí ó sì kú ṣéwọ́ gbọ́. Wa walidin fi idadil muhmalin. Tó bá dá òtí ẹ̀ ebi àwọn ará Ìbàdàn pé sọ́sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀. Má bọ̀ Abdulsalami. Wa walidin fi idadil muhmalin. Ìwọ gbọ́ tẹrú Ọlọ́run tí oyún ń bẹ́nu rẹ̀ láàrin ọdún mẹ́fà gbogbo ibi lọ́lọ́. Salatul Fatiha ẹ̀yọ̀ kan ṣé Nurul Hakim ké ó sì bí ní méjì. Kamuwalidin tasijudu dunya lahu. Àwọn èèyàn bá òsì débẹ̀ yẹn tí wọ́n dolówó. Kamuwalidin tasijudu dunya lahu. Yá Sheikh Ibrahim lásán lẹ́nu mi ká. Ètè ń bẹ láyé tí ọmọ kéwú àmọ́jọ́ tó rí ìkà wọ́n sì sílẹ̀ àkáyù rẹ̀. Wọ́n ní tọ́ fẹ́ mọ̀ ní máa mọ́ lágbàrúkà Nurul Hakim. Kamuwalidin tasijudu dunya lahu. Àwọn tí wọ́n wá lu ayé bẹ́ẹ̀ púpọ̀ wọn ò rí lò sẹ́kù. Wọ́n lò tán ni. Àmọ́ bí bàbá Nurul Hakim ti wá lò ó bó ṣe pọ̀ tó nì náà nígbà tó ṣe pé agbára Ọlọ́run ni tí kì í ṣagbára èṣù.
nígbà tó ṣe pé ẹ̀mí òdodo ni tí kì í ṣẹ̀mí irọ́ ibi ìtura kù ó tún wá dùn ó tún wá pọ̀ ó tún wá dáa. كالوليد تسجد الدنيا له ووليدي في إداد المهملين ووليدي في إداد المهملين. wọ́n bẹ́rí fún bàbá àwọn kan tó tí wọ́n ń bẹ láyé ayé bẹ́rí fún wọn ayé káwọ́ sókè fún wọn wọ́n débì kan téèyàn mọ̀ pé wọ́n débẹ̀ àmọ́ àwọn ọmọ tí wọ́n bí wọ́n padà rọ́ wọn sínú àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn ni. ọba mi tí ò ṣe bẹ́ẹ̀ tó tún ṣe pé bàbá wa Nura Kimu Tanana là tún bá ń jòkó yìí. alhamdulillah. ẹ sínú wọn lóhùn náà wá ẹlòmíì ni ọmọ introduce ara rẹ lóde pé sọ fún wa bọ́mọ Nura Kimu ni mí mo fẹ́ẹ̀lì mi ó ti sọ fún wa sẹ́ẹ̀tì bàbá rẹ ṣe ni ó fi ọ̀hàn sẹ́ẹ̀tì bàbá wa àgbà Nura Kimu ṣe ní ń sọ bàbá wa àlífà bí tí wọ́n ń sọ bàbá wa àlífà bẹ́ẹ̀ ní ń sọ gbogbo ohun tí wọ́n bí alágbàdo rẹ̀ bí ti wá bẹ́ẹ̀ bá débẹ̀ ò ní béèrè ṣé Nura Adi Nura Kimu ò ní béèrè kọ́nà méjì kan tó sọ fún ọ pé òun ń bẹ̀ wọ́n. kámúwàlìdí. تسجد الدنيا له ووليدي في إداد المهملين ووليدي في إداد المهملين. ó fi gbogbo sẹ́ẹ̀rẹ́ tí bàbá wa Nura Kimu ṣe fún Islam ní gbogbo ayé ó fi bẹ́ẹ̀ lọ fún bàbá wa Àlífà kẹ́lẹ́ yìí ọmọ jáde mọ́ fún yìí o. àmín. mo fi ìfẹ́ tó wúwo tí ń bẹ láàrin bàbá Nura Kimu pẹ̀lú bàbá wa àgbà ńlẹ̀ Agbáríjìdòmọ̀. radiyallahu ta'ala anhuma. olóde tó wí dáadáa. radiyallahu ta'ala anhuma. wọ́n sọ tá rẹ̀ fún mi ìsìnká nínú tírà èyí tí mo rí tó sojú mi tó sọwọ́ mi ni. bàbá ṣé Nura Kimu wọ́n máa sọ òní nílọrin àbá pọ̀ ńbẹ àmọ́ ṣé Abubakar Agbáríjìdòmọ̀ bàbá náà sì máa sọ fún ọ̀gá ṣé Nura Kimu wọ́n ní mo dúró tì ọ́ gbogbo ibi tó máa ń lọ yìí ń bọ̀ ọmọ nso. كالوليد تسجد الدنيا له ووليدي في إداد المهملين ووليدي في إداد المهملين. mo fi ìfẹ́ ni àti ìgbà fún ni àti ìṣepọ̀ ni nínú ilé Ọlọ́run mo fi tọrọ bí n ti ń rí náà níyò níyì lójú bàbá ọ̀wá dínkù ó tún pọ̀ sí i ni alhamdulillah. ó tún dá sí i ni alhamdulillah. ó tún rọrùn sí i ni alhamdulillah. mo fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́run kọ́lọ̀ mọ́jọ dúró láéláé àmín. eléyìí rẹ ni kò sí àmì lẹ́ẹ̀kan náà àmín. kíkí tí mo fi kí bàbá wa Àlífà yìí ni mo fi kí gbogbo ń ti ń jẹ́ ọmọ kọ́dà tí ń jẹ́ bí mùrídí mùrídá olólùfẹ́ àti gbogbo àwa olóríire tá a pé síbí mo kí wa pé salamullahi alaikum wa rahmatuhu wa barakatuhu. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ó wù mí kí kọ́lọ́wọ́n yọ̀ǹda kí n lo ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹni pé ẹ mánéjì ohun yìí ni Igbó Ọrà ni mo ti dé síbí aago 5 àbọ̀ ọ̀dájí láti jí kò lé tá a lọ Igbó Ọrà ní ó ti dáná nù aago kan láwọ bẹ̀ wọ́n gbé máìkì fún mi ní aago 2 jókòó wákàtí kan náà ní mo sinmi. mo sì gbé kalẹ̀ lágo 3 padà àti gbà yẹn la wá ti wà nú ọkọ̀ 12:30 la tó wọ̀ lọ́rin
wọ́n sọ fún àwọn ọmọ ní wàláhì tó bá pẹ́ kì í ṣe ọ̀dọ̀ àbáwọn ní ràkìmù ni ìpa fóònù ni kò sí ohun tọ̀. èyí padà bẹ̀ wọ́n pé kí wọ́n má bínú àwọn kìí ṣe bíi irú bíi àyè tí gbogbo ẹni tó bá wá bẹ́ẹ̀ tó wá tọrọ àgbáríkà ni. ẹ wo bí àbá wa láti Òṣogbo tó gbowó fún wa ẹ wo bí wọ́n ti ń ṣiṣẹ́ yẹn taratara. gbogbo ẹni wọ́n bá wá bí ọwọ́ akó eríire ni o tó bá ti fà níyẹn tí ọ̀dà kó nítorí kó òun náà lọ́ba pàdé àmọ́ tó o bá ti fà níyàn tó dáa kó má dáwùtì ó gbé ìyàwó eléríire ẹni sunkún bànújẹ́ o. Àmín. ọ̀rọ̀ ẹyọ kan náà ni mo fẹ́ sọ lẹ́yìn ọ̀rọ̀ ẹyọ kan yìí kéǹsì yòǹbó níbi kí gbogbo àná ọjọ́ yòǹbó rẹ̀. Sallallahu alayhi wa sallam. ok àwọn jama wa náà bẹ̀ ń bí. àwọn jama wa ní ahababu sọlihin titalagbado lọ́dọ̀ wa gbogbo yín náà ni mo kí o Ọlọ́run ó jẹ́ kí eríire wọ́pọ̀ sí i. Àmín. Àmín. ọ̀kan nínú àwọn àfọ òní mímọ́ ó sọ̀rọ̀ nípa àwọn ẹni ire ó sì pín iṣẹ́ wọn sọ́nà mẹ́ta kánà sọlihun àbí. كان الصالحون يتواصون بثلاث كلمات لا وزنت بالذهب لرجحت به. ó ní sọ fún ọ pé gbogbo ẹni tí wọ́n ń pè léèyàn rẹ̀ láyé ó ní tí wọ́n fi dá wọn mọ̀ ní tí wọ́n fi dá wọn mọ̀ ni pé àwọn èèyàn rẹ̀ àwọn ẹni Ọlọ́run wọ́n ní nǹkan mẹ́ta tí wọ́n sọ ní nǹkan náà wúwo tó ṣe pé tí wọ́n bá gbé nǹkan náà tẹ òṣùwọ̀n yóò wúwo ju ayé àti tẹ́ńbẹ́ nínú ayé lọ. الأولى tọ́ọ̀bá ti rí mẹ́tẹ̀ẹ̀ta yìí lára ẹnìkan tí ń pèrè lẹ́ni Ọlọ́run gbèsè ni Ọlọ́run ẹni èṣù ni ọ̀dẹ̀ ẹlẹ́lòmíì yóò tún wá sọ pé ṣé ẹni Ọlọ́run tí wọ́n máa ń kọ́ sójú ni wọ́n ń kọ́ sójú mọ̀nà wọ́n ń kọ́ eléríire sójú wọ́n tó jù rẹ̀ ọ̀bá rí náà lónìí rí ká wọ́n dẹ̀ ń kọ́ eléri ibú sójú wọ́n tó jù rẹ̀ ọ̀bá clear lónìí rí ká gbogbo gbangba wájú kó wá báyìí tó yẹ pé lérí rẹ̀ ni ọwọ́ kọ́ sí tó yẹ pé lérí ibú ni ọwọ́ kọ́ sí àwọn tó ń rí náà máa rí tí wọ́n bá kọ́ sí kílẹ̀tà kúránì ní sí máa ń fi ojú ẹ̀hìn mẹ́ta àṣàrí sùjúdì. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله sallallahu alayhi wa sallam. والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود. ṣé wọ́n ní wọ́n kọ́ sí wọ́n kọ́ sí wọ́n ní sí máa ń fi ojú ẹ̀mí àṣàrí sùjúdì. سيماهم في وجوههم من أثر السجود. gbangba wájú wọn ló ti mọ̀ kọ́ máa jẹ́ náà lélẹ́yìí. gbangba wájú ẹlòmíì ló ti mọ̀ kọ́ máa ná lélẹ́yìí. gbangba wájú ẹlòmíì ló ti mọ̀ pé lérí lélẹ́yìí. gbangba wájú ẹlòmíì ló ti mọ̀ pé lérí ibú lélẹ́yìí. gbangba wájú ẹlòmíì ló ti mọ̀ pé ní Ọlọ́run lélẹ́yìí. gbangba wájú ẹlòmíì ló ti mọ̀ pé ní Èṣù lélẹ́yìí. kò sọ́kàn tí ò ní dá mọ̀ àfi tí wọ́n tó fẹ́ wò tó bá rí. tó bá kó rí ìbẹ̀mẹ̀ ọmọ wa rí àwọn ẹni Ọlọ́run pẹ̀lú nǹkan mẹ́ta yìí. الأولى من أصلح ما بينه وبين الله أصلح الله ما بينه وبين الناس. olùmẹ́ni الثانية من أصلح سريرته أصلح الله علانيته. olùmẹ́jì الثالثة من اهتم بأمر آخرته كفاه
àgbàlagbà lónìí nù. Báwo lèèyàn ti lójú tí fi lẹ́yìn? Báwo lèèyàn ti láyé tí fi lọ́run? Báwo lèèyàn ti láàárọ̀ tí fi lọ́sàn tí fi lálẹ́? Méje nù. Méjèèjì òun gbọ́dọ̀ pé fọ́mọnìyàn. Ó gbọ́dọ̀ láàárọ̀, ó gbọ́dọ̀ lọ́sàn, ó gbọ́dọ̀ lálẹ́, ó gbọ́dọ̀ lójú, ó gbọ́dọ̀ lẹ́yìn, ó gbọ́dọ̀ láyé, ó gbọ́dọ̀ lọ́run. Báwo ni wọ́n ti ní? Ìrìn bí wọ́n ti ní bàbá wa àgbà Ṣáhù Nurul Hakim ni wọ́n ní. Òun ni mo fẹ́ kí wọn náà mú lọ́wọ́ lónìí. Mẹ́ta náà tó àkọ́kọ́ ń bẹ̀. Al-ula man asila ma bainahu wa baina Allahi. Gbogbo èèyàn tó bá ṣe pé ó gbìyànjú ó rí àárín rẹ̀ pẹ̀lú ọba rẹ̀ tí sọlọ́hún ó rí túnṣe láàrin òun àtọ́lọ́hún ọba rẹ̀ ò bàjẹ́. Aslaha Allahu ma bainahu wa baina an-nas. gbogbo èèyàn ni ó máa sọ pé lágbájá dáa. Dákun ẹ̀rọ abẹ́yìn náà ìjọba ọlọ́run fọ̀ sí. Naam. Aslaha Allahu ma bainahu wa baina an-nas. Gbogbo ẹni tí àárín rẹ̀ pẹ̀lú ọlọ́run tó bá ti dá láàrin rẹ̀ pẹ̀lú ọlọ́run dé àárín rẹ̀ pẹ̀lú gbogbo ẹni tí ń bẹ láyé ní ọ̀dà. Dákun torí ọlọ́run níjọ́ tí kò lánà Ṣáhù Nurul Hakim ń bẹ. Tani wọ́n rí tó kọ̀ǹplé aburú lérí wọn rí bẹ́ẹ̀ níjọ́ tó wò sí. Tọ́ba rí èèyàn tó bá ní Nurul Hakim ọ̀dà àṣepọ̀ òun ni ọ̀dà wájú ọlọ́run. Nítorí orí bẹ́ẹ̀ ni pé àárín wọn àtọ́ba tó dá wọn dáa. Tí àárín rẹ pẹ̀lú ọlọ́run ọba rẹ bá ti dáa, àárín rẹ pẹ̀lú gbogbo èèyàn ni ó dáa. Ó di méní. Àtàníyà man asila sariratahu asila Allahu alaniyatahu. Ẹlẹ́kejì ni o máa ní. Asilaha sariratahu asilaha Allahu alaniyatahu. Gbogbo ẹni kọ̀kọ́ rẹ̀ bá ti dáa, ó di túláàsì gbangba rẹ̀ náà dáa. Báwo ni kọ̀kọ́ rẹ̀ ti rí? Bíra rẹ̀ náà pé báwo ni kọ̀kọ́ rẹ̀ ti rí? Ọ̀n kọ̀m̀plé kọ́rọ̀ rẹ̀ ń jásẹ́kún. Lè béèrè àwọn tí wọ́n bí ọ èèyàn mélòó wọ́n palẹ́kún. Ọ̀n pariwo kọ́rọ̀ rẹ̀ ń já sí òsè. Ebi àwọn tí wọ́n bí ọ lè wádìí wọn iṣẹ́ káwọn èèyàn ó kò sé mélòó la padà sí láyé. Asilaha sariratahu asilaha Allahu alaniyatahu. Tèèyàn mélòó ló tún ṣe ní kọ̀kọ̀? Tèèyàn mélòó ló bàjẹ́ ní kọ̀kọ̀? Èèyàn mélòó ló palẹ́rìn ní kọ̀kọ̀? Èèyàn mélòó ló palẹ́kún ní kọ̀kọ̀? Nǹkan mélòó ló dáa kó tọwọ́ rẹ̀ bàjẹ́? Èso ń súnfí ọkàn pé àpèmọ́ra súnfí ni. Gbogbo owó tó bá ti ṣe pé kọ̀kọ̀ rẹ̀ ọ̀dà aburú ló ń gbé kọ̀kọ̀ ṣe. Ọwọ́ ń gbọ́ kankan ṣe rere àṣírí rẹ̀ ó tù. Àṣírí bàbá Nurul Hakim ní ń tù yìí. Kásìrí ẹni ó tú lójú ẹni kò tó kọ́ wá tú lẹ́yìn. Gbogbo ohun tí wọ́n bò láàrin àwọn àtọ́lọ́hun, gbogbo ohun tí wọ́n bò ní kọ̀kọ̀ òun ní ń tú yìí òun ló bí gbogbo ibi ti rí. Wọ́n náà wá bíra rẹ̀ báwo ni kọ̀kọ̀ rẹ ti rí? Bẹ́ẹ̀yàn bá ti ṣe kọ̀kọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe ṣe ọ̀kánkán rẹ̀ ó di méjì. Asalisa man ihtamma bi amri akhirati kafa'u Allah wa amra dunya wa akhirati. Ó ní Man ihtamma bi amri akhirati. ẹni wọ́n bá ṣe pé alikiyama ló dìrọ̀ mọ́.
كفاه الله أمر دنيا أمر دنيا وآخرته. fúnra ara ọlọ́run ni ó tún ọ̀run ṣe fún un yóò wá tún ayé ṣe. Allahu Akbar. gbogbo àwọn bàbá tí wọ́n ti lọ tá à ń pariwo wọn tá à ń dákọ̀ wọn ọ̀run ni wọ́n pariwo gbogbo ṣẹ́ tí wọ́n ṣe ọ̀run ni wọ́n fi ń wá gbogbo hídímà wọn ọ̀run ni wọ́n fi ń wá ọlọ́run wa nígbà tẹ́yìn ti wá ọ̀run ìfún yín lọ́run ètò wa nípa ayé yín jẹ́ lójú ọba wa núra kí mo ráyé lò bí wọ́n ti wá lo ayé tó ọwọ́ a tún parí ọ̀run kalẹ̀ fún wọn بل تؤثرون الحياة الدنيا بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي صحف الأولى صحف إبراهيم وموسى. gbogbo àwọn onísúfí ẹ jẹ́ padà kúrò láyé ká padà lọ́run o gbogbo ntàǹtẹ̀ ọ̀run ni ẹja fi béèrè o àìfi béèrè ọ̀run mọ́ ni òfin rí bíntín rí fáwọn tàná mọ́ lórí tẹ̀mí pẹ̀lú rẹ̀ ń pàṣẹ tí ò kú mọ́ torí kó fẹ́ máa wí bẹ́ẹ̀ kọ́ máa ṣe bẹ́ẹ̀ ọmọ iye èwo tó kó sí yàrá aláṣọ dúdú aláṣọ pupa aláṣọ àyìnrín ìwé erin ìwé ẹfọ̀n ìwé kìnìún síbẹ̀síbẹ̀ náà sẹ́ńtò ń wíwá sẹ́ni. parlọ́ọ̀kì tẹ́lómi ní ọbẹ̀ tó spíkà yìí. débìntì nítorí tí ọlọ́run ò tí nítorí sí ọlọ́run ò sí níjọ́tọ̀ ọba padà lọ́dọ̀ ọlọ́run ló tó gba àṣẹ kọ́mọ máa wí bẹ́ẹ̀ kọ́mọ ṣẹ bẹ́ẹ̀. àwọn tànẹ́ẹ̀lì àṣẹ tọ̀dọ̀ ọlọ́run ni wọ́n ń lò fún òfin kankan bá nù. àṣẹ ọlọ́run ni wọ́n fi ń tì wọn ò lo kọ́kọ́rọ́. àṣẹ ọlọ́run ni wọ́n fi ń ṣí wọn ò lo kọ́kọ́rọ́. nítawọn bàbá ni bá wò ọlọ́run ló wò. ìtí wọn bá gbọ́ ọlọ́run ló gbọ́ ìtí wọn bá fà ọlọ́run ló fà ìtí wọn bá jùlẹ̀ ọlọ́run ló jùlẹ̀. torí pé àárín àwọn àkọ́bá wọn ò bàjẹ́ kọ̀kọ́ wọn ò sì bàjẹ́ ọ̀run ni wọ́n sì tájẹ́ẹ̀tì ọ̀run ni wọ́n tájẹ́ẹ̀tì o ọba mi ń fi ayé sèèní sí i fún wọn ni èmi pẹ̀lú rẹ̀ ayé gẹ́gẹ́ la focus wọ́n bínú o èmi náà mẹ́mẹ́ o àmọ́ gbogbo ẹni ọba focus ayé tó fi ọ̀run lẹ̀ yọ padà fẹ́lì tó ẹgbẹ́ kankan ni bàbá Nura kí mo fi ń pe àwọn èèyàn wá bí níjọ́ wọn ti lọ ní kíní wọn ti tẹ̀lé wọn lọ àbágbára Ọlọ́run tó ẹgbẹ́ kankan ni wọ́n ń ṣe táyé fi ń pariwo wọn ní gbogbo ayé níjọ́ wọn ti lọ ọ̀hún ní kíní wọn ti lọ àní gbọ́ pé Nura kí mo kankan bẹ̀ mọ́. Nura Akimu kara wa lọ ẹ wá wòye Nura Akimu tó tún kù Nura Akimu kala lọba ẹ̀yin baba ẹ wá wòye Nura Akimu tó wá kù Nura Akimu ni wọn wù Nura Akimu wọn wù káàkiri ẹ ọwọ tí a ní wọn Nura Akimu ó kọ Nuru kẹsọsọ ni wọn káàkiri ayé. Nítorí pé ọ̀run ni wọ́n pìpìà wọ́n wá tán ní fọ́tò ní rírí àmọ́ wọn tán ló kọ àtisẹ́ jẹ̀fúnẹ́lì ibad.
rẹ̀. olódò ni ọ bàbá tí wọ́n fi ọ lọ́dọ̀ nura kí wọ́n á ní mo dà níyàn tí mo fẹ́ sọ òní rí nǹkan sọ. wọ́n bẹ̀rẹ̀ practice láti oṣù kan. o fẹ́ nínú o wà sí gidi nítorí o bá níbi tó tí wọ́n pè ọ́ sí lọ́mọ sọ́dọ̀ àti ntọ́lọ̀ bá fi ṣe ọ lẹ́nu bí tọ́lọ̀ bá fi ní ọ lọ lọ́mọ lọ tó o bá ti pìpíà ó fẹ́ẹ̀lì ọ padà wà lójà àsìkò rẹ lọ torí pé nǹkan ọpọlọ ọfẹ wí tán kò sì jẹ mọ́ tó wí. yẹfúnà ìbáàdù wàlá tẹfúnà sọnà ìhùhù fàkàtàrí nínú àbúsíkà máa yà kàlù bí ilé àtọrù. dákun tí mo fi mú lọ lẹ́nu tí mo fi mú lọ lẹ́nu. yẹfúnà ìbáàdù. àwọn èèyàn wáyé wọn ti lọ. yẹfúnà ìbáàdù. ṣé wàá ní nídà. yẹfúnà ìbáàdù. ọmọ àkọ́kọ́ tó dà. yẹfúnà ìbáàdù. kùbúrí kàràtú dà. yẹfúnà ìbáàdù. ṣéwù táàkù ti dà. yẹfúnà ìbáàdù. àwọn àgbà ńlẹ̀ gbàgbádà. yẹfúnà ìbáàdù. àyìnà tájù rẹ̀ adẹ́. yẹfúnà ìbáàdù. àyìnà tájù mọ́mìn. yẹfúnà ìbáàdù. bàbá àgbàlagbà jìdà. yẹfúnà ìbáàdù. ṣéwù àdámọ́dà. yẹfúnà ìbáàdù. bàbá wa rájí àgbà mufti awal awada. yẹfúnà ìbáàdù. bàbá wa gbárùgìdọ́mọdà. yẹfúnà ìbáàdù. àfààní kẹ́wúdà. yẹfúnà ìbáàdù. bàbá àgbà ẹ̀sìn ni ó bí wá dà. yẹfúnà ìbáàdù. àfọ olóṣùn dà. yẹfúnà ìbáàdù. àfọ àwòdà. yẹfúnà ìbáàdù. àfọ àmọ́dádà. yẹfúnà ìbáàdù. àfọ àdánádà. yẹfúnà ìbáàdù. àfọ àmínú bàbá àtàdà. yẹfúnà ìbáàdù. àfọ àbánídà. yẹfúnà ìbáàdù. àfọ àwùjọ gbàkátà àwọn dà. yẹfúnà ìbáàdù. àfọ àgbà ṣéwà ahmed lókè gẹ́gẹ́ mbàdàn àwọn dà. yẹfúnà ìbáàdù. àfọ kẹsẹ́ nìdà. yẹfúnà ìbáàdù. àfọ ọlọ́rẹ̀ àgbàdà. yẹfúnà ìbáàdù. àfọ àmúnigbọ àgbàdà bàndélé. yẹfúnà ìbáàdù. àfọ àníṣẹ́yìn kọ́ tọkọ àfọ àsàkí tọkọ bàbá àgbàdìdòmù àwọn òun dà. yẹfúnà ìbáàdù. àfọ àwẹlẹ ń jẹ sàkí gangan àwọn dà. yẹfúnà ìbáàdù. àwọn èèyàn wa wọn ti lọ bàbá rẹ tí wọn sọ ọmọ rẹ ló kọ rẹ dà. yẹfúnà ìbáàdù. ìyálàyà rẹ tí wọn sọ ọmọ rẹ ló kọ rẹ òun dà. yẹfúnà ìbáàdù. àwọn èèyàn wa wọn sì ń padà gẹ́gẹ́ bó ti ṣe pé ibi yìí wọn ni a máa wá bẹ̀ ká máa wá wo bẹ̀rù ká máa padà wọ́hùn náà ni. wàlá tẹfúnà sọnà ìhùhù. gbogbo àwọn tá a dẹ́kọ̀ wọ̀nyí ẹ̀wọ̀jọ́ wọn ti kú dáadáa àwọn tí wọ́n ṣe kalẹ̀ ọ̀wá kú. látẹfúnà sọnà ìhùhù. ìdíṣẹ́ òdòrò akíní ṣe kalẹ̀ ní ọ̀tá yìí. ọlọ́lọ́mọ yẹ àpá tọ́ba ṣé Ibrahim pàdé tí wọ́n sì lásìkò ẹ wá sọ fún mi èwo lórí lẹ̀ bí ìpàdé ṣé òdòrò akíní àti ṣé Ibrahim. látẹfúnà sọnà ìhùhù. ẹ sọ fún mi èwo ló lámì èwo ló lámì tó milẹ̀ níjọ́ wọ́n pàdé níbi tí wọ́n ti pàdé ní Íjíbítì èwo ló lámì àmì ni ọ̀gbọ́dọ̀ nípa. wàlá tẹfúnà sọnà ìhùhù. ṣé olórí akim wọ́n ń fi ẹnu ṣé Ibrahim sọ̀rọ̀ níbi gbogbo kí sì ń tẹ̀. nítorí wọ́n ṣe kalẹ̀ ẹni náà ní ọ̀tán yìí o. wọ́n náà fi ra rẹ̀ dákun kí ló ṣe kalẹ̀ dánmọ́ báyìí. kí ló ṣe kalẹ̀ dé ọ̀la rẹ̀ báyìí. njọ́tọ̀ ń bẹ láyé ọ̀rọ̀ gbọ́n dá sí i tọ́ ọba kú tọ́ ọgbọ́n wo ló tún kú tí wọ́n máa bọ̀ dá lẹ́yìn rẹ̀. náà wàlá tẹfúnà sọnà ìhùhù. àwọn èèyàn wá wọn lọ àwọn wọn ṣiṣẹ́ eré nígbà wọn lọ iṣẹ́ eré tí wọ́n ṣe kalẹ̀ ọlọ́bì kan. fàkàtàrí nínú àbúsíkà máa yà kàlù. fàkàtàrí nínú àbúsíkà.
kàtàrí ní náà mùsíkà. wọn náà ṣẹ̀ṣà kankan tí ayé ọmọ ọmọ ní rere. kàtàrí náà mùsíkà. tọ́mọ dùn àwọn èèyàn nù ni àbọ̀ ọmọ bà àwọn èèyàn nù jẹ́. kàtàrí ní náà mùsíkà. ọmọ gbé ntọ́ gẹ́gẹ́ ni àbọ̀ ọmọ rẹ̀ lẹ̀. kàtàrí náà mùsíkà. àwọn kan ni wọ́n ṣiṣẹ́ eléyìí. àwọn ẹni ọlọ́run kan ni wọ́n ṣiṣẹ́ kí Súfì ọmọ parẹ́. wọ́n ṣiṣẹ́ kí Islam ọmọ parẹ́. ẹ̀yin kan sì dé ẹlẹ́parẹ́ ẹ̀ parẹ́ tọmọtọmọ ni. kàtàrí ní náà mùsíkà. Allah ó dé yín níjọ́ tẹ̀ wọ́n ń sọ pé kí wọ́n má ṣe Súfì mọ́ ni Súfì ń pọ̀ sí. kàtàrí ní náà mùsíkà. nígbà tá à ń kéde mòlúdì ọ̀dà ni mòlúdì ń pọ̀ sí. kàtàrí ní náà mùsíkà. nígbà tá à ń pariwo ẹ mọ́ sàṣàlátù mọ́ làṣàlátù ń pọ̀ sí. kàtàrí ní náà mùsíkà. àwọn èèyàn kọ ẹ̀yìn wo gbogbo ń tẹ̀yìn náà bá kọ́ lójú yín ni ó ti wò. kàtàrí ní náà mùsíkà. àwa wí ẹ̀ ń sọ pé ẹ mọ̀ èèyàn ẹ wá ń fọlọ́pàá mú kó wá ẹ ń ti kó wá mọ́lé ẹran kó wá lẹ́wọ̀n ẹ̀wọ̀n ayé lè yẹran yẹn ẹ̀wọ̀n ọ̀run lè yọ wọ̀. kàtàrí ní náà mùsíkà. gbogbo ẹni ó bá wá ní tẹ̀sí ọ̀dà ẹ wàá rí gẹ́gẹ́ bí ọ̀tá ẹ wàá rẹ́ lómi ìmúlọ́ta mọ́ mùdírù márkàsì lẹ rí múlọ́ta. kẹ́ẹ̀tọ́ kú ò láyé lójú yín kẹ́ẹ̀tọ́ kú ò láyé lójú yín lọ́tọ́ ti rẹ́rìn yín àtàwọn ọmọ yín. kàtàrí ní náà mùsíkà. dẹ́kun ìwọ náà ṣẹ̀ṣà o táwọn tí wọ́n ní Súfì dáa tó bẹ́ẹ̀ pàwọn lọ tẹ̀lé ṣẹ̀ṣà. kàtàrí ní náà mùsíkà. tó bẹ́ẹ̀ bí àwọn tí ń kọ̀ǹdẹ́mù Súfì àwọn lọ́ba fẹ́ tẹ̀lé ṣẹ̀ṣà kò sí ìjọba mu ẹ̀yin yá wa eléríire ẹ dàpọ̀ ẹ dáwọn ẹni náà ẹ̀yin lábẹ́ púpọ̀ ẹ dàpọ̀ ẹja wo ibi táyé ń dagun lọ ẹ má bínú o èyí tó pọ̀ ọwọ́ yín ní ti ń wá àwọn ìyá àtàná wọn ò wòran wọn ò fọwọ́ lẹ́rán lérí ọmọ ẹ̀yin ń fọwọ́ lẹ́rán púpọ̀ á ti wá ṣe pẹ̀lú wọn wọ́n bá ayé yín jẹ́ yẹ́yẹ́ tí ò ní láti ṣe mọ́ ẹ fi èsì lójú rẹ lọ́mọbìnrin tó bí ọmọ 12 years ní ti stọ́ọ̀kì ìbọ̀wọ́ ní ti bẹ́sẹ̀ náà sínú ọyẹ́ tí ètí ìlọ́kọ ní dákínní kan borí dẹ́sẹ̀ ọmọ 12 years tí ètí ìlọ́kọ ọwọ́ ń wọ̀ ní bí wọ́n ti ń ṣe ni lọ́ọ̀bà ayé rẹ̀ jẹ́ àti bàbá rẹ̀ kí ló dé tẹ́ dákẹ́tẹ́ sọ̀rọ̀ nínú yín wá ń dùn èyí tó ti ẹ̀gbà yín wá dáa èyí tó gbà yín ọ̀dà nínú ooru kéèyàn máa wá fọ gbogbo nǹkan. Bàkàtàrí lè nafsika. kàtàrí ní náà mùsíkà máa yá kálù. àwọn ọmọ tẹ́ bí ẹ ń sọ wọ́n di ìbànújẹ́ fáwọn bàbá wọn nígbésí ayé ẹlòmíì ní bàjẹ́ nú ẹ̀yìn obìnrin ẹ fi èsì ẹ ń bà wọn ọkọ yín nú jẹ́ àwọn wọ́n sì ń fẹ̀mí fàyín lọ́dọ̀ lọ́wọ́ wà láàyè òdodo ọ̀rọ̀ lèmi báyìí sọ wọn ọmọ rẹ tó bí fọ́kọ rẹ òkú ọwọ́ afẹ́ lọ́kọ wọ́n wá lè tọrọ rẹ̀ lọ́dọ̀ Àmírù ní Ọlọ́run àmín. tí ò jẹ́ wọ́n tọrọ ọmọ lọ́dọ̀ bàbá rẹ̀ mọ́ ọmọ tí wọ́n bí wọ́n wá lè tọrọ ọmọ tiẹ̀ wọ́n fẹ́ lọ́kọ Àmírù ló fi lọ́kọ ọ̀dọ̀ Àmírù wọ́n ti lè tọrọ rẹ̀ wọ́n tún fẹ́ sọ igi ilé Àmírù ni wọ́n ti kó lọ ó sì ń wò ọwọ́ lára jí wàhálà yín kọ́ kọ́lọ́ ń sátìyàn fún wọn ọkọ rẹ̀ wá níwọ̀nù Ọlọ́run lọ́kàn ó lè jèrè àwọn ọmọ wọn àwọn ọmọ tó ọjọ́kọ rẹ̀ ó pàṣẹ lérí ẹ̀ kílẹ̀ ń dákẹ́ sí Ọlọ́run bí i ìjọ wọn máa sọ àǹkárá lérí ẹ̀. Ọlọ́run bí i sẹ́bàá tó bí ẹ̀yìn ti sẹ́nu ẹ̀ wá dákẹ́ láyé tá a kó sí ni iléèwé náà wọ́n ti lè kọ́ wa tẹ́ńtọ́ ni ó lè kọ́ wa léèwé nu ẹnu rẹ̀ ọkọ ọmọ rẹ̀ mọ́ ọwọ́ àrọ̀rùn fọ́mọ rẹ tó bí láti kúlẹ̀ fún ọ. o lè dì í lẹ́yìn kọ́ pariwo rẹ̀ pé eléyìí ibú èmi ò ṣe báyìí fún ya mi. nítorí dasọ́bò fẹ́ tu o nítorí dasọ́bò náà ní tu yìí. ẹtẹnitẹnu yóò káwọn ọmọ yín mọ́. Àmírù ni wọ́n ń pàṣẹ bí wọn náà bá wá fẹ́ sọ̀rọ̀ fọ́mọ rẹ nísìnyí àfi kó fóònù Àmírù. kí ẹ dẹ́kun ọmọ yín ni Àmírù
ẹ dákun ọmọ yín ni gbogbo nǹkan sọ fún àmọ́ bí tí ń ṣe lẹ́jọ́ mẹ́ta yìí ẹ dákun bá wa bá sọ̀rọ̀ eléyìí gbọ́ ẹ̀mí òun náà ẹ má wọlé aṣọ fún àmírù tó yẹ pé ẹnu tiẹ̀ náà ní padà kádìlé rẹ̀ mọ́ lọ́la. Bàkàtà lè dá sí ká. Bàkàtà lè dá sí ká máa yá lù bí àfàrù. Sẹ́kọ̀ yẹ yín báyìí sẹ́kọ̀ yẹ yín bẹ́ẹ̀ ti jòkó yìí. Ẹ wo bẹ́ẹ̀ ti rí tẹ́ dàbí ọmọ ànábì. wá rí rùmúrùmú. Ẹ wá ń bí ma àwọn ọmọ tẹ̀ ń bí wọ́n sọ fún yín tẹ́ ẹ mọ́ lọ́mọ olùdí kò ní ìdí mọ́mì kò ní mí nì. Wọ́n ń tàn yín ni ọmọ rẹ sọ fún ọ pé wọ́n ń tàn wọn náà sí tẹ̀lé ọwọ́ àmírù ti tẹ̀. ọmọ tó kó lé lérí. Ẹ wo iye owó tẹ̀ ẹ ná kí wọ́n tó lọ léèwé. ẹ wá bá àríṣẹ́ tó wá ní pos. Ẹ wo iye owó tẹ̀ ẹ ná kí wọ́n tó lọ léèké. Ẹ wo gbogbo dààmú lérí wọn. Gbogbo ẹ wá kò sí wọn láti wọn wá gbọ́ sí yín lẹ́nu. Ibẹ̀ ẹsẹ̀ tó da eríire tẹ́ ẹsẹ̀ tẹ́ fi bí wọn. Wọ́n wá ń kọ̀ndẹ́mù ẹ̀ máa ń yọ kí o ṣe kankan. Bàkàtà lè lọ sí ká. Bàkàtà lè dá sí ká máa yá lù bí àfàrù. Ẹ̀yin bàbá yẹn ò níyọ̀nù ti yín kò sí tọ́kàn yín. ẹ máa ṣe bá nábì tí ní ẹ máa ṣe lọ. Bá nábì ti ṣe yẹn máa ṣe. Àwọn bàbá ìwọ márùn yóò yarí ni kò ní kọ́ńtì ọ̀dà. àwọn títí ẹ náà yé. Àbọ̀ yarí ni pé rárá mo fẹ́ gbé mi mo bí ọ o. Ìjẹ̀fẹ́ rí ọmọ pẹ̀lú wọ̀kú ọ̀tọ̀ wọ̀ yìí. Ẹ ṣeun. Àmọ́ ìyá ẹ má dákẹ́ o. ọba aládìí máa nu wèrè náà lọ́mọ tà máa lọ kò sì ní dáa fún ọ. Ngbé yẹn ka gbogbo òwe tó ké gbogbo kéwú tó ti sẹ́ tọ́wá ní wọ́n máa kiri àgúnmu. wọ́n máa ta súùtì. Wọ́n fẹ́ jẹ àrámù wọ́n máa ta súùtì ni. wọ́n sì bọ̀ oríṣẹ́ báńkì ọwọ́ ní súùtì ló máa ta. Wọ́n máa kiri àgúnmu ni. wọ́n máa ta wọ́támẹ́lò. tí èsì haúsá. Bàkàtà lè lọ sí ká. Bàkàtà lè dá sí ká máa yá lù bí àfàrù. Definitely yìí bá lù. Yẹ fún ẹni ìbádùn. Ọlọ́jọ́ lọ́wọ́ kí bá yà. Ó ní kíni kọ̀rọ̀ yìí lán máa ń tẹ̀bù kí ni. Ìgùn tàtẹ́bù kí lílì wúkú mi wá ìlà wà ní máa rí sàǹbì kàlọ́ àrọ́ dídá sábìlà. Sọ́lì alẹ́ khairi àánú mi Muhammadi. Ọbẹ̀ kò yóò bá lẹ́bi ló dé wí bẹ́ẹ̀ o. Ikatu samai ala nabi wa rabbu salli wasitafa wa khalila inna shafa'ata bisalati la turtaja yawma liwukufi ladal mahadi tawila kunta tabuki Ègún tí ń bẹ lára rẹ tó o bá fẹ́ kó kúrò lára rẹ lónìí yóò wá níbi lẹ́kẹ́ náà. Ìkúta tàbùkì nílì ọmọ mi wá ìlà. Ègún ìdílé yín ni pé níjọba ọba ti rò pọ̀ fẹ́ ní pílánì lónìí rówó wọn. Tó bá fẹ́ ń bẹ lára rẹ lónìí tó o bá yóò bá nábì dáadáa yóò kú ọ. Ìkúta tàbùkì nílì ọmọ mi wá ìlà. Pírọ́blẹ́mù ìdílé tí yín ni pé ẹ gbọ́dọ̀ rò pé ẹ fẹ́ kọ́lé. Níjọba ọba ti ní pílánì mọ̀ fẹ́ kọ́lé lọ́nà ìgbésí ayé rẹ̀ dàrú. Tẹ́gùn yẹn bá ń bẹ lára rẹ̀ bọ́ ọba fẹ́ lọ Yorùbá nábì dáadáa. Ìkúta tàbùkì nílì ọmọ mi wá ìlà. Ègún ìdílé tí yín ni pé ìjẹun ọmọ lọ́tọ́ bá dá fáwọn ọmọ yín lẹ́nu wọ́n kọ́ ẹ̀yìn wọn sí yẹn wàá dọ̀tá. Ìkúta tàbùkì Ọmọ sọ ìmọ̀ yóò tún máa sọ pé bó ti ṣe sáǹtì kìíní náà nù kọ́dà alájà tí wọ́n bí mu tẹ̀lé báwọn ọmọ rẹ̀ náà ti ṣe nù ègún ìdílé yín nù. Tó o bá fẹ́ kọ́ yà ó kọ́ lọ́wọ́ yà ó lónìí. Jòǹbá nẹ́bí pẹ̀lú owó ké. Ìkúta tàbùkì nílì ọmọ mi wá ìlà. Sábìlà
kúta tàbùkí Abdulsalam. كنت تبكي للهموم رهينا. Tọ́ba fẹ́ láṣeyọrí tí wọ́n kì í nínú ẹbí yín rí. Torí ẹ̀mí èṣù kan tí wọ́n ti gbé síbẹ̀. Ọwọ́ abẹ́rẹ́ kọjá nítorí ṣiṣẹ́ lérí àwọn èèyàn àmọ́ wọ́n fẹ́ dá kọjá kí wọ́n rí pé tiẹ̀ yàtọ̀ àfi kó Yorùbá nẹ́bí sẹ́. ولما رزقك لوالد سبيلا. Ọwọ́ wọ̀ ọ́ mo gbẹ́ ní ọ̀sẹ̀ tí wọ́n ní lágbájá lọ sẹ̀ ìgbésí ayé rẹ̀ fi ń bàjẹ́. Lágbájá lọ sẹ̀ ló fi rí dùnú. Lágbájá lọ sẹ̀ òun lórí nǹkan mọ́lẹ̀ rẹ̀ tó ń kọ́ tó fi rí kọjá. Lágbájá lọ sẹ̀ gbogbo mọ́tò tó bá ti ní lásẹ̀tì tó o bá fẹ́ ráfẹ́ rí kí Ọlọ́run káàtẹ́bí ọwọ́ ayọ́nu sí ọ kí gbogbo àwọn ọ̀nà ọwọ́ fẹ́ rí kí ọ ló ń bá nábì náà kẹ́dà. صلي على خير الأنام محمد. Àpò òjò ń bá nábì yìí dáadáa. صلي على خير الأنام محمد. Bó o bá fẹ́ ní àṣeyọrí nínú ayé, صلي ànábì ni ọmọ tọrọ kẹ́ fún. صلي Bó o bá fẹ́ lówó nínú ayé, ànábì ni ọmọ tọrọ kẹ́ fún. صلي Bó o bá fẹ́ lọ́lá nínú ayé, ànábì ni ọmọ tọrọ kẹ́ fún. صلي Bó o bá fẹ́ borí ọ̀tá, ànábì ni ọmọ tọrọ kẹ́ fún. صلي Bó o bá fẹ́ rẹ́yìn òdì, ànábì ni ọmọ tọrọ kẹ́ fún. صلي Bó o bá fẹ́ dẹ́gbẹ́, tó o fẹ́ dẹ́gbẹ́ lọ, ànábì ni ọmọ tọrọ kẹ́ fún. على خير الأنام محمد. Tó o bá fẹ́ jàjẹ́ sẹ́kù, tó o fẹ́ láṣeyọrí, bàbá mi ládàá mo kí iye ẹ̀rẹ́kùn àkókò ni o sí fún mi. bàbá wa gbẹgbẹ nìyẹn. Bàbá wa gbẹ̀ngbẹ̀ ni ẹ̀sẹ̀ ẹ̀rẹ́kùn mo kí ẹ bá ń káwọn pòfẹ́sọ̀ lókè. صلي Ẹ̀rẹ́kùn. على خير الأنام محمد. Bàbá wa وبرد بأن تكون بخيلا. Ajá bíbù. Ó ní eré rẹ̀ tí mo fẹ́ ká ṣe kún ìta tuntun. èyí rẹ tí bàbá fẹ́ ká ṣe kó èyí tá a ti ń ṣe tẹ́lẹ̀. Bí kankan ọba ṣẹṣẹ rẹ, bí nǹkan kan ọba ṣẹṣẹ rẹ bó o ti dàgbà ṣẹṣẹ, tọ́jú eré ẹsẹ̀ rẹ tí o ti jọ gbé eré rẹ lọ. dìde nàró lẹ́ẹ̀kan náà. dẹ́kun dìde nàró lẹ́ẹ̀kan náà. ẹlòmíì ti ṣe wàhálà kọjá eré rẹ o ti wá ń dàgbà ṣẹṣẹ. Bẹ́ẹ̀ bá sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ jí bẹ́ẹ̀ bá sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ dẹ́kun jí o. jí má sùn. Eré ire ni gbogbo wa wá ṣe lára náà máa ń bọ̀. èyí rẹ ni gbogbo wọn ṣe látara. Rán ọ létí. ìtọ́ ọba gbàgbé bàbá ọ̀rọ̀ létí. Torí àyè yìí, àyè gbígbàdúrà ni. wà yí àyè gbígbàdúrà ni àbá wọlé òtí. Kò sí ìgbà kan téèyàn wà bí tí ó tọrọ àdúrà láyè yìí tí ò ní ṣẹ. kò sígbà kan tẹ́yẹ ó ti àyè bàbá wa Nurul Hakim tí ó tọrọ àdúrà tádùá náà ò ní ṣẹ. Ká tó wá sọ pé nínú Mọ́lìdì. ká tó wá nínú Mọ́lìdì tí bàbá náà wá fúnra wọn. Bàbá ń bẹ nínú wa báyìí bá. bàbá ń wẹ wọ́n wá pẹ̀lú wa. Iṣẹ́ tí mo fi ó ṣe yìí tó bá ní rí níṣẹ́. bọ́ọ̀ bá ní rí níṣẹ́ ibẹ̀ wọ́n sì tún wá yàn wá ń ṣẹ́. Torí kéré wa àtẹ̀ríire wa kó bá pọ̀. torí kí èrè tá a jẹ àtẹ̀ríire wa kó lè pọ̀. Torí sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallama. 12 la ṣe. tí ń ṣe 12 láṣẹ. Bí ohun rẹ bá ṣe lóògè sí ló ṣe yá. bọ́ọ̀ rẹ bá ṣe lọ òkè sí lọ́sẹ̀ yá. Ẹrú Ọlọ́run kan dé sàárà nábì. ó dé sàrẹ́ nẹ́bì. Nígbà tó ní ṣòro tí ọ̀rẹ́ ni tí ó tán. Ọwọ́ dé sàárà nábì ni wọ́n sọ pé sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ó wí bìlá àdádì lẹ́nu ibi títí wí. Ó sì lálàpá nábì fóun búrẹ́dì. Ó sì lálàpá òun tẹ̀ dájì ń bẹ̀. Ó sì lálàpá òun mú dájì lọ́wọ́. Ó sì yẹjú lẹ́ẹ̀kan náà. Ó sì bá pẹ́ẹ́dì dájì lọ́wọ́ rẹ̀. sallallahu alayhi wa sallam. Ànábì wa sọ fún pé ẹnìkan ò ní dòwò pọ̀ pẹ̀lú mi kọ́ sọ́ọ̀tì. Eríire tó máa jẹ láéláé tí ò ní tán ìgbà ànábì mo ti kì í lé ọ lọ́wọ́. Tí wọn náà bá ń fẹ́ eríire tó máa jẹ láéláé tí ò ní tán. Jòǹbó ànábì nígbà méjìlá lápapọ̀ pẹ̀lú owó òkè. Sallallahu alayhi wa sallam. 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 Sallallahu alayhi wa sallam.
kan tí mo fẹ́ wọ́n ṣe. ìkẹyọ̀ kan tá a fẹ́ kí bàbá wa ní mo ṣe. lápapọ̀ ní gbogbo owó ṣe sàlátì fàtí. lápapọ̀ ní gbogbo owó ṣe sàlátì fàtí. àmọ́ bàbá ti ṣe káwọn sá máa juwọ́ sí wa. bàbá ti ṣe ìtẹ́ ìfẹ́ máa ṣe pẹ̀lú wa ní pé ẹni tó bá ti rọ́wọ́ yín àdúrà rẹ ti ó ti tán ìtàfẹ́ ìsì mi ta afẹ́fẹ́ yọ̀ sáré. ó sì gbọ́dọ̀ kúrò níbi tó wà. bàbá wa wọn lábí. bàbá wa wọn lábí. ẹ sáyìn sí. ṣe sáyìn sí. tọ́ Allahumma salli ala. المستقيم على آله سبحان ربك رب العزة عما يصفون رب العالمين. Ajalu ni mo bá bàbá wo jókòó. Wọ́n lè bàbá wa jókòó. Èmi pẹ̀lú rẹ̀ tá a dúró òun. Èmi pẹ̀lú rẹ̀ tá a dúró òun ká dàníyà. Ó yá dàníyà lẹ́ẹ̀kan náà. Wọ́n bẹ̀rẹ̀ àníyàn láàrin ìṣẹ́jú kan. Ẹjú kan ni o ti bẹ̀rẹ̀. Ìgbóluwò lè ṣe fún ọ tó o ti ń dààmú sí. Fọlá bàbá wa àgbà Nura Akeem tí àṣẹ ń bẹ lára wọn tí wọ́n sì máa ń pàṣẹ. Gbogbo tí ń jẹ ìbànújẹ́ nínú ayé wọn lọ́mọ́sà mú kúrò. Ọ̀yà ṣe á mí lẹ́ẹ̀mẹ́ta pẹ̀lú owó òkè. Ajabibu. Naam. Mo ní mo pẹ́ ẹni tí ó bá ṣe sàárà o. Gbogbo wọn tó bá ṣe sàárà owó àdúrà yìí. Má bínú o. Má bínú o. Ṣé èyí ló fẹ́ ṣe? A ní sàárà àdúrà eléyìí tí bàbá Bàyá ṣe lọ fẹ́ ṣe sàárà rẹ̀. Kì í ṣe sàárà mi. Kì í ṣe sàárà mi. 1,000 ló fi ṣe. 1,000 ọmọ náírà owó ọ̀pọ̀kẹ́. Wọ́n bá ṣe pé sàárà àtẹ̀yí àníyàn tèmi ní ọ̀dà. Aláníyàn tá a ní ọ̀dà yìí ni o. Iná lọ bá dà lóòótọ́. Tó o sì dá lóòótọ́. Tí ó sì rí bẹ́ẹ̀. Tí ó sì rí bẹ́ẹ̀. Ni ó ṣe sàárà rẹ̀ pẹ̀lú 1,000. Òun ṣe sàárà rẹ̀ pẹ̀lú 1,000. Fún ẹ̀ sọ ọ̀dẹ́ òtún bàbá Nura. Alẹ́ ọ̀bá ṣe. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àbí kò ṣe. Àbí kò ṣe. Torí pé kò ṣe òun ní ojú orí. Kò ṣe òun ní ojú orí bó o ti fẹ́. Wọ́n dàbọ̀ ọ̀dá òtí wọn yóò Kódà rí bó bẹ́ẹ̀. o tún ṣe èméjì pẹ̀lú wọn yóò rí bẹ́ẹ̀. Kálukú tí ń ṣe tiẹ̀. Wọ́n náà ṣe tiẹ̀. Mo wà lọ mọ wá kó tó wá fi jalè fóònù ọgbàgbà kóònù. Subahana ma lam ya'lam qadrahu ghayruhu. Èyí tá a ṣe yìí ọlọ́mọṣà májà ń jáse mọ́ fún wa. Subahana ma lam ya'lam qadrahu Wọ́n láti bàbá wa Nura Akeem. Alhamdulillah rabbil alamin wa salatu wa salam ala sayyidina wa mulanan Muhammad Abibullah bal Fatima Zahra wa Ibrahim al-Qasim. Alhamdulillah mo rí àbá nígbà tí àbá ń bẹ láyé mo rí àbá dáadáa. Subahana ma lam ya'lam qadrahu ghayruhu. Àwọn lè parí ẹ̀ sí 16. Wala Bàbá wa àgbà Mùlánà ṣe Nura Akeem radiyallahu ta'ala anhu Ọlọ́run jẹ́ ká rí àbá pẹ́ èmi ló ṣẹlẹ̀ sí ní November 2 2008 a lọ òde kan ní nábàánà jí fóònù àwa lọ kí àṣírí nábàánà pé fóònù tẹ́ jí yẹn èmi gan-an jí irọ́ yẹn ó ṣe dédé èmi débi pé wọ́n lé mi mo jí fóònù yẹn mo wá lọ bá bàbá fóònù bàbá wọn mọ̀ léwe mo jí bàbá ní lọ bẹ́ẹ̀ ni tó sọ bẹ́ẹ̀ sọ pé kì í ṣe wọ̀ lọ jí mo ní tó bá sọ pé kì í ṣe mo jí kí ni wàá sọ wọ́n ní sọ pé ọlá ṣé Ibrahim lọ́dọ̀ Ọlọ́run tú àṣírí náà nígbà tá a dọ̀dọ̀ ẹni tí wọ́n jí fóònù rẹ̀ tí màá lọ bá a bá ẹni tó jí fóònù lọ́dọ̀ rẹ̀ tí ògòdó ti mú tó náà wá bẹ̀bẹ̀ wàláì làásìm. orúkọ mi ní Abdulateef Muhammad Jami Agbájẹ́lọ́lá látòṣogbo Assalamu alaikum warahmatullahi. بابا صاحب البيان والتبيان نور حكيم مرة نجي كل ليل آمين صوت الليل آمين Ọlọ́run bá fi ṣe yí dédé, Ọlọ́run bá fi bá yín lò, méjì ní bá wọn nẹ́bí rẹ̀ àwọn tó yọrù sí. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwa al-abtar. Àgbà yìí jù báyìí lọ, àmọ́ torí àsìkò. Àbí bàbá wa ṣe kí ló wà kí ìmọ̀ àbí kí yín.
àbí bàbá wa Khalifa àfi kí yín àbí gbogbo àwọn fúnà fún àwọn àfi kí yín bàbá ọ̀yà sínú ká Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní èsì báyìí ẹ̀dàkùn torí Ọlọ́run ẹ jẹ́ kí agbo yóò ṣètù ẹ̀dàkùnjá lọ jókòólẹ̀. àmọ́ Sàkáfí oríire tá a wá sí nítorí ikú ẹni tí ò bá fẹ́ bẹ́ẹ̀ àníyàn dáadáa tá a gbé wá ẹ má jà á fà ní àkópadà lọlé. bẹ́ẹ̀ni fóònù yàrá kẹsànù. ẹlòmísà ń jẹ́ àṣẹ ti ní èyí ìyá kan ló tún tó ti wá yìí. kò jí ọba rí ihe ní ọba rí ihe ní. ìyá yìí sì ń ṣokùnfà wàlá ìyá yìí sùn bàbá kan náà ló tún tó yìí bí tọkọ tìyàwó bó o sì mara rí wá. àwọn yìí náà àwọn náà àṣẹ yìí tiwọn náà tó yẹ lọ. èyí tó kù ní sìn. àti ìrẹ́ tó ní ATM yìí o lẹ́yìn náà ibi tá a lọ ní sinmi pé à ń lọ sí inú ilé. bàbá wa ṣé inú àfájà bíbẹ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ ìhẹ́ àṣẹ yìí jí o ẹ̀rí bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀sìn mú kábà má tẹ̀ fọ́ dákun wáyà ìtòlú ọlọ́run níbẹ̀ yìí náà ló jẹ́ oríire tá a ṣe onídórí fún abàdé Muhammad bẹ̀ yìí tọrọ ọgbà. èyí tó kù ní sìn. èyí ò ní jù bá lọ ní ìsìn. à ń lọ síbi lọ́ńchì. à ń lọ sọ́dọ̀ bàbá wa Ábìdì. à ń lọ síbi lọ́ńchì lọ́dọ̀ bàbá wa Ábìdì. èyí tí àwọn ìyá wa Asẹ́gídà Halimat Nur Hakim àti bàbá wa Sheikh Muhammadu Kamil Nur Hakim. nǹkan méjèèjì wọn abẹ́kọ̀ọ́ máa sílẹ̀ kan náà. wọ́n wá lọ́ọ̀tì CD méjèèjì lẹ́ẹ̀kan náà. lẹ́ẹ̀kan náà. bàbá Ábìdì falyatafaddal mashkuran ma'juran min Allah. ẹ̀dá kúndùn lọ́wọ́ ẹ̀dá jókòó. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ prógámù ni. ẹ tó gbé kúlà lọ́dà kúlà padà ní ìsìn ẹ̀dá kó. Abdulrasheed ó gbé kúlà lọ́dà ẹ̀dá kó tó lọ́wọ́. yóò dá padà ẹ̀dá kó tó lọ́wọ́. Abdulrasheed olódù owó. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Naam. Ọ̀rọ̀ àṣẹ tí wọ́n ń jì. Àánú ẹ̀yin tẹ̀ ń jí àṣẹ tí. Àánú ẹ̀yin tí ẹ̀ ń jí àṣẹ tí. Tẹ́ ẹ lérò wípé nǹkan rẹ̀ lẹ́ ń ṣe. Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá wá síbi irú mọ̀lúdì tí a wà yìí. Mọ̀lúdì mọ̀lẹ́ ẹ̀ wà yìí. Níbi tí kálukú ti ń ká oríire tiẹ̀ lọlé tó wá jẹ́ wípé ẹ̀mí òdì ni wọ́n fi fún wọn ní sàtífíkẹ́ẹ̀tì tiẹ̀ ẹ rí pé nǹkan bú ni. ẹ má sọ mọ́lìdì mọ́lẹ̀ yìí ẹ má sọ di tí àwọn èèyàn máa wá wípé bẹ́ẹ̀ bá ti lọ bí mọ́lìdì bàbá Nur Hakim nílọrin wọ́n máa jí àṣẹ tì yín. àtúnrọ̀mọ̀ kí ló kan ti. ọmọ àwọn àkàtì ẹ ní. ẹkùlé. ẹsẹ̀ rẹ̀ tà sí. bóyá màmá rẹ̀ ló ti wá yìí. kí ló kọ rẹ Aliamin ìlú bo wọ́n ní airport ló ti débì ẹ dákun o àwọn agbófinró ni wọ́n ṣiṣẹ́ ní orí ẹ̀ kẹ́ wá gba ọmọ náà kí ẹ̀ dẹ̀ bá ṣe iṣẹ́ lórí ẹ̀ bóyá. Ana nuru min nuri. Jalla jalaluhu. Jalla jalaluhu. Naam. Ana nuru min nuri Muhammad awwala. Ana nuru min nuri Muhammad awwala. Ana nuru min nuri. Tí wọ́n ní Anwari kulliha. Tí wọ́n ní afẹ́ lunch. Bàbá wa wọ́n tún yọ fóònù tẹ̀yìn náà ní ìsìn. Ní ojú bí a ti dúró ní náà tí wọ́n ṣe ádíá. Ni wọ́n ti yọ tọ̀dọ̀ yín náà ní ìsìn. Níṣẹ́jú ìsìn. Àjẹpẹ́ àwọn bàbá wa àgbà ni wọ́n kò ń dán sọ̀rọ̀. Ànànúrù mi
ó ti wá fàbójútó báyìí o. Afa Kamilu Nura àti Akia Alimatu Nura kí gbogbo wọn ìmọ́lẹ̀ náà. Ìmọ́lẹ̀ gbogbo wọn. Akuni Asidi náà. Bàbá president CD tí a fẹ́ lọ́ọ̀jì àti ìrúdàgbọ́n bí yìí. Ẹ̀jọ̀ CD tí a fẹ́ lọ́ọ̀jì. Muhammadu Kamiluddin Nur Hakim àti Ajiya wa Halimatu Nur Hakim wa Musidi náà wá. Ẹ dákun tó lọ́wọ́. Dísìkì yẹn dà pàápàá. Alhamdulillah. Wọ́n ti kó dé. Naam, àti pé ọlọ́run. Anabi Muhammadu Sallallahu alayhi wa sallam. ẹni ọba fẹ́ràn anabi ẹni mo ti máa ṣe nísìn. Anabi Muhammadu Sallallahu alayhi wa sallam. èmi fẹ́ Muhammadu ẹ rí pé mo sórí rẹ̀. Sallallahu alayhi wa sallam. Bí wọ́n bá fẹ́ Muhammadu ẹ jẹ́ ká jọ ṣe sálàlá alẹ́ Muhammad. Sallallahu alayhi wa sallam. Sálàlá alẹ́ wa Ànábì sallallahu alayhi wa sallam. adúpẹ́ ní owó ọlọ́run. Alhamdulillah. Ẹ̀yin bàbá wa Nur Hakim ẹ ò fi ṣe ń dùn. Alhamdulillah. Abẹ́rẹ́ gbọ́ dùn. Alhamdulillah. Nígbà tá a dé láti Ìbàdàn Tọ́. mo wá rí òjò kan tó sáré rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ìwọ náà fẹ́ dá sí i ọ̀dà àtọ̀sí nǹkan. Bàbá wa ilé mọ̀ tó ṣe pé bí bàbá bá fẹ́ kójú ọ̀rọ̀ ni kì í sọ̀rọ̀ ẹnu. Tí bàbá bá fẹ́ kójú ọ̀rọ̀ yóò pé ó di ma kò sì ní rọ̀. Àwa ti witness kan rí lẹ́kọ̀ọ́ tójò fẹ́ máa rọ̀. Bàbá Nur Hakim sì ní ẹ̀yin ẹ má dìde o ẹ má dìde o dìde. Ǹjẹ́ ẹ máa gbé òjò náà sì ń rọ̀ ọ̀tá ń wò. Kò sí débi tí gbogbo wa jòkó sí. Ọlọ́run spíkà yìí dúró. Sẹ́ẹ̀rì kórìíre ni àbóríire kọ́. Oríire ni o. Oríire tó tóbi. Pẹ̀lú ògùn Ọlọ́run náà ní kí ó dorí ibú. Àmín. ẹ̀yin èèyàn bó bá jẹ́ pé oríire Allah. Àwọn ẹgbẹ́ Nur Hakim o.